Ẹ ǹlẹ́ o, ẹ̀yin èèyàn mi bó ní ṣàlàáfíà mo bá yín. Ẹ kú iṣẹ́ ìní. Ẹ máa bá wa share show wa o. Kì í ṣe pé kẹ̀kàn máa gbádùn ẹ̀ nǹkan tó dáa kì í ṣe fẹ́ nìkan. Ẹ máa bá wa share. Kéèsì tèní yìí ó ń gbé wa lọ sílùú Australia lọ́hùn. Ṣé rí kéèsì yìí ó mi Australia nítorí ó dàbí pé wọn ò rí irú ẹ̀ rí ni. Ó dàbí pé mi gan ò rí irú ẹ̀ rí tẹ́ ẹ bá gbọ́ ohun tó ṣẹlẹ̀ nínú kéèsì yìí. Obìnrin kan la fẹ́ sọ̀rọ̀ nípa. Obìnrin yìí orúkọ ẹ̀ ń jẹ́ Catherine Knight. Ó ní obìnrin àkọ́kọ́ tí wọ́n máa fi sẹ́wọ̀n gbére nílùú Australia pé eléyìí o kì í ṣe pé wọ́n gbére lásán, kò gbúdọ̀ jáde lẹ́wọ̀n. Kò sí ní tí ó lè ṣẹlẹ̀ láyé yìí tí yóò fi tún rí sánmọ̀ báyìí tí ó fi jáde lẹ́wọ̀n. Ẹ wá bí mi pé kí ló ṣe. Ṣé mọ̀ pọ̀pọ̀lọpọ̀ gbà tí èèyàn bá gbọ́ kéèsì míì, ẹ máa wò pé kí ló lè dé tẹ́ni fi lè wúrú ìwà báyìí. Ó máa ń ṣẹ̀ wá láti ìbẹ̀rẹ̀ ayé wọn, ìbẹ̀rẹ̀ pẹ̀pẹ̀, bóyá bí wọ́n ṣe tọ́ wọn dàgbà àbí irú ilé tí wọ́n dàgbà sí. Catherine, ìyá ẹ̀ ti kọ́kọ́ lọ́kọ kan tẹ́lẹ̀, Barbara lórúkọ ìyá ẹ̀. Nígbà tí ìyá ẹ̀ lọ́kọ yẹn, wàhálà yẹn ṣá pọ̀. Òun àtọkọ yẹn fira wọn lẹ̀ nítorí pé ọkọ yẹn ojoojúmọ́ bíi nínà ṣá ni ìyẹn ọkọ ìyá ẹ̀ tí ìyá ẹ̀ kọ́kọ́ fẹ́. Nígbà tí ìyá ẹ̀ fi ọkùnrin yẹn sílẹ̀ ló wá pàdé bàbá Catherine. Kenneth lórúkọ bàbá Catherine. Ìyẹn náà ìkan ògbé kan ni, irú kan náà òwú jàǹgó làwọn méjèèjì. Òun náà ṣá nínà ni kú tó jẹ́ pé ó sì máa ń mutí àmupara. Ìyẹn bàbá Catherine. Ọmọ yẹn ṣẹ́ rí tó ọ̀pọ̀lọpọ̀ gbà kì í ṣe gbogbo nǹkan tójú èèyàn bá rí nílé ọkọ lèèyàn gbúdọ̀ tún máa sọ fáwọn ọmọ obìnrin àbáwọn ọmọ tá a bá bí, nítorí pé irú nǹkan bẹ́ẹ̀ yẹn ó lè jẹ́ káwọn ọmọ yẹn ní àwọn èrò kan. Láti kékeré nìyá Catherine ti máa ń sọ fún pé èèyàn máa ń forí tì ní nílé ọkọ, wípé gbogbo nǹkan tójú ẹ̀ bá rí kó forí tì. Ìyẹn ló wá jẹ́ kọ́mọ yẹn kó má lè láwọn pé àwọn kan, àwọn alábàágbé, àwọn ẹbí nígbà tó wà ní kékeré pé wọ́n kọwọ́ bọ̀ ọ́n lára. Gbogbo àwọn nǹkan bẹ́ẹ̀ yẹn ni Catherine bá dàgbà tó jẹ́ pé kò lè sọ síta fún yàn. Ṣé mọ̀ irú nǹkan bẹ́ẹ̀ yẹn dẹ̀ rí ó máa ń jẹ́ kí ìwà èèyàn yí padà ni. Torí irú ilé tó gbé, irú ìrírí tó ti rí láti kékeré ó jẹ́ kí Catherine jẹ́ èèyàn tó burú. Ó ní ìgbàgbà gan tó jẹ́ pé kò gbàgbẹ̀rẹ̀ rárá. Ó burú gan torí gbogbo nǹkan tí ojú ẹ̀ ti rí yẹn ni. Nígbà tó sì wà níbí ọmọ ọdún 15 ó fi ilé ìwé lẹ̀ nígbà tí ó rojú tú ẹ̀. Nítorí náà kò mọ̀wé kà, kò mọ̀ kọ́, ẹ mọ̀. Ọ̀kànlá ilé ìwé òun náà ni kò rí nǹkan kan tó wúlò kan mú jáde ńbẹ̀. Nítorí náà nígbà tí ó sì ti jẹ́ pé kò kàwé kan dàbí alára, ó wá lọ gbaṣẹ́ sí abattoir, ibi tí wọ́n ti ń pẹran. Ó mọ̀ nípa ká pa ẹran. Ẹ mọ̀ irú iṣẹ́ bẹ́ẹ̀ láti bí ọmọ ọdún 15 ló ti lọ ń kọ́ṣẹ́ ní odò ẹran. Tó sì jẹ́ pé kì í tiẹ̀ wúlẹ̀ ṣiṣẹ́ tó hun ọmọ obìnrin kábà tó wá sọ pé ọ̀dọ́ ọmọ obìnrin. Àmọ́ kíní yẹn jẹ́ kó àìkàwé ló jẹ́ kó lọ kọ́. Ó wá mọṣẹ́ yẹn débi pé kódà bí odò ẹran yẹn ló jẹ́ kó jẹ́ kí àwọn nǹkan bí ọ̀bẹ kó máa hùn, ló fi mọ ọ̀bẹ lò, ló fi jẹ́ pé gbogbo nǹkan bí ìwà, gbogbo ìwà ṣáárá dáradára ló fi bẹ̀rẹ̀ sí ní wọ̀lẹ́wù tó jẹ́ pé ibi ìwà pé ká náà yàn ká fi ọ̀bẹ ṣèyàn léṣe ibẹ̀ ló ti kọ́ nítorí pé ó mọ ọ̀bẹ lò gan. Ṣẹ̀dẹ̀ mọ̀ ẹni tó ti ń bọ̀ láti irú ibi tó ti dàgbà sí. Nígbà tí ó ṣáà ti ń dàgbà díẹ̀, ó kọ́kọ́ ṣe ìyàwó alákọ̀ọ́kọ́ ní ọdún 1973 sí David Kellett. Wọ́n ròyìn pé ńjọ́ ìyàwó rẹ̀, ìyá rẹ̀ pé ọkọ ẹ̀ David sẹ́gbẹ̀ẹ́ pé ó jẹ́ ṣọ́ra rẹ̀ kọ́ ọmọ bó ṣe bùwà torí eléyìí ó lè pa ọ́ dànù tí ò sì sí nǹkan kan. Nítorí ìwà jàgídíjàgan ó wọ Catherine lẹ́wù. Kódà láyé ẹlẹ́ẹ̀jọ́ ìgbéyàwó wọn díẹ̀ ló kù kí Catherine ó fún lọ́rùn pa nítorí pé ó sùn lọ. Ọkùnrin yẹn ó tó gbé lọ bí Catherine ṣe bù mọ́lẹ̀ ní lálẹ́ ẹjọ́ ìyàwó gangan ló ti fẹ́ fún lọ́rùn. Wọ́n ṣàjọ wà pọ̀ fún bí ọdún 10. Nínú gbogbo jàgídíjàgan náà ni wọ́n bí ọmọ obìnrin 2 sí nínú gbogbo wàhálà yẹn. Nígbà ó yá ọkùnrin yẹn mutí, òun náà mutí, àmọ́ nínà ni àná sáré ní mọ́ ná ọkùnrin òun. Lẹ́yìn ọdún 11 tí wọ́n ti ṣèyàwó bí David ti kálẹ̀ nú ó sá lọ ní, ó sá dànù. Nígbà ó di 1990s tí ó tún pàdé ọkùnrin míì, John Price. Wọ́n sọ ṣàtúbẹ̀rẹ̀ ìrìn àjò wọn. Ọkùnrin yẹn ti ní ọmọ 3 tẹ́lẹ̀. Nígbà tí wọ́n kọ́kọ́ bẹ̀rẹ̀ ìrìn àjò yẹn, àwọn ọmọ wọn fẹ́ràn Catherine
wọ́n jọ ń ṣe dáadáa síra wọn, àmọ́ ọkùnrin yẹn ó ní òun ò ní fẹ́ nítorí pé ọkùnrin yẹn wá kọ̀ láti fẹ́ Catherine pé kó ṣe ìyàwó fún un. Ó wá máa ń dájà lẹ̀, kíní yẹn ṣáà máa ń dá wàhálà lẹ̀ débi pé àwọn ọ̀rẹ́ ọkùnrin ń pè pé ọ̀ wá fi ọmọbìnrin lẹ̀ ṣé tipa ni ṣé wọ́n bí sórin mẹ́ja ni. Ló bá sọ fún wọn pé kì í ṣe pé òun ò fẹ́ fi ilẹ̀, ẹ̀rù ń bà òun ni torí ẹ̀ mọ̀ Catherine ó lè pa òun dànù kó pa àwọn ọmọ òun ń pé kó mọ̀ lọ ṣàwọn ọmọ òun jàǹbá lẹ̀rù ṣe ń bà òun àti lé lọ. Wọ́n ṣáà ń bá eré àníyàn lọ. Lẹ́yìn bí ọdún mẹ́wàá tí wọ́n ti jọ ń rin ìrìn àjò yìí, ẹ mọ̀ pé John ó kọ̀ kò fẹ́ sílé àmọ́ wọ́n jọ ń gbé ní pẹ̀lú àwọn ọmọ mẹ́tẹ̀ẹ̀ta. Ìjọ́ kan wọ́n wá jà, ìjà yẹn wá lé débi pé Catherine gún lọ́bẹ. Nígbà Catherine gún lọ́bẹ, ó lọ sí àgọ́ ọlọ́pàá, wọ́n lọ ilé ẹjọ́, wọ́n lọ gba ohun tó ń pè ní restraining order tó jẹ́ pé Catherine ò gbúdọ̀ súnmọ́ bí tó wà, pé ìwé mọ́ súnmọ́ mi, mọ́ gba àdúgbò mi kọjá, mọ́ súnmọ́ bí tí n bá wà. Ó lọ gbà. Ó wá jẹ́ ìjọ́ kan wà, àwọn tí John bá ṣiṣẹ́ wọ́n sọ fún pé kó mọ́ padà lọ ilé yẹn, pé kó kúrò nù ilé kó fi lélẹ̀ fún Catherine. John bá ní tó kò sí bóun ò ṣe ní lọlé, àwọn ọmọ òun bẹ́ẹ̀ lé, àmọ́ bó bá dàárọ̀ ọ̀la bẹ́ẹ̀ bá ti rí mi níbi iṣẹ́ àjẹpọ̀ ti pa mí kílé ò tó mọ́nú o. Lálẹ́ ẹjọ́ yẹn gangan, nígbà John dé láti ibi iṣẹ́ tó délé, kò bá àwọn ọmọ ńlé, àwọn ọmọ ti lọ ṣeré níbì kan tó jẹ́ pé wọ́n ó sì sùn síbẹ̀ mọ́jú. Gbogbo ilé yẹn wá dákẹ́, gbogbo ẹ̀ pírọ́rọ́, gbogbo ẹ̀ dúdú. Ara fún àmọ́ nígbà tó jẹ́ pé kò yé àmọ́ ara ń sọ fún un. Ó ṣàpaná, ó ṣàjẹun alẹ́, ó ṣe gbogbo ohun tó yẹ kó ṣe ló bá paná. Nígbà ó paná dọ́là wọ́n sì ń sọ̀rọ̀ ohun tó ṣẹlẹ̀ nínú ilé yẹn. Ẹ pàdé mi ní apá kejì torí mi kì í fẹ́ kí fídíò yìí ó mọ́ gùn jù. Kí wọ́n á sọ ohun tó ṣẹlẹ̀ fún yín, ẹ̀yin gan ẹ̀rù Ọlọ́run ó bá yín. Ẹ pàdé mi lápá kejì. Ẹ ṣé o.